Ọ̀gá everybody kàn pè mí ní wúyì. Ó sọ̀rọ̀ sára àwọn ìjìnlẹ̀ máa kàn sí ni kí ni mo fẹ́ sọ. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n. Kẹ́ni tó gbọ́n kó lè máa rí nǹkan jẹ bí iṣu. Ìjìnlẹ̀. Àwọn wà mí láti wá rán ẹ létí o. Ìwọ ń sọ fáwọn tó ń pè é ní ti pé ẹ̀yin ò lólórí. Ìjìnlẹ̀ tí ẹ máa yẹ ní o. Torí fọ́ìsì ìyá yín wà mí bí. We don't discuss and everything. Reminder làwa. As a reminder, a máa mú wá fún yín. Ìjìnlẹ̀ máa kàn sọ́wọ́ bí ó ti gbàgbé ni. Gbogbo yín tẹ̀ ń tẹ̀lé wọn. Wọ́n ní Wálé Àlì ti repent. Ó máa repent now. Ọgbọ́n ni gbogbo wọn, ọmọ ọgbọ́n ni wọ́n. Yes o. Gbogbo èèyàn ò lè jẹ Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà. Àdìsá tó lẹ́sẹ̀ wèrè tí ò bù ṣoògùn. Gbogbo èèyàn ò lè jọ wá ládìkún. Tó rámọ Yorùbá tí ò fà wọn lórí. Gbogbo èèyàn ò lè jọ Ìgbòho òòṣà o. Tó rá opportunity láti rún anybody rún èbù. Ṣùgbọ́n tó kọ̀ tó ní Yorùbá nation lòun dúró fún tọkàntọkàn. Báyà mi Àdìsá Túwálè. If I don't love you na ẹ̀ṣẹ̀ nínà. Ẹ máa gbọ́ Ìjìnlẹ̀ máa kàn sí wọn pé ó ń deny ó láwọn ò lólórí kí tó wọnú bẹ̀ Wálé Àlì wọ́n lè repent. Ẹ máa repent now. Ẹ̀yin mọ̀ngàn tẹ̀sí ń fún wọn lówó ẹ̀ continue kẹ́ máa fún wọn lówó o. Barricade Sala ni. Ọlọ́pàá èèyàn ń pè mí wọ́n ti send ohun yẹn sí mi láti bí 1 week 2 weeks nísìn. Ọlọ́pàá èèyàn ń pè mí owó yóò sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ mọ̀ wàá lórí títí ta ti ń faṣẹ́. Àwọn faṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n máa sọ fún yín. Many will still repent o. Ẹ mọ̀ why? Wọ́n ti rí yín bẹ́ẹ̀. Wọ́n ti rí yín ní ṣòṣò. Wọ́n ti rí yín nànàmú. Àwọn apádà àgbà yín. Ẹ máa bọ́ ní Yorùbá nation. Come inside. Àdìsá. Ọmọ aládìkún kò ń bínú. Túwálè bàbá mi. Professor Emeritus Banji Akíntóyè. Mo gbé fún yín o bàbá ẹ ṣé gan. Mo rí tẹ́ fún mi. Kò sí wàhálà. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ọlọ́run ò ní gbà yín níwájú wa kò ní gbà wá náà lẹ́yìn yín o. Ṣùgbọ́n dúpẹ́ onídọ̀tí. Ọgbọ́n ọmọ ọgbọ́n máa cash out lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí sọ̀rọ̀ ààrẹ máa jáṣẹ́ náà. Sàbúrì tó ń jáṣẹ́ ẹ bá yà ká jáṣẹ́. Dúpẹ́ máa gbowó lọ. Ìjìnlẹ̀ ti fi style sọ fún yín o. Pọ́n ò mọ̀ ń pa ẹ̀ o. Last Ìjìnlẹ̀ gan máa sọ fún yín wípé òun ti repent. O mọ̀ pé Dúpẹ́ ní tìrì ń tàn òun ni. Mo kọ́ ọ̀rẹ́ mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀. Lẹ́yìn tó cash out tán ọmọ ọgbọ́n ọmọ oró. Ó repent. Ó repent náà. Ṣùgbọ́n wọ́n lè gbowó ti wọ́n náà wá ọ tó bá sọ pé kinní kan tó lọ repent bí ó bá wù yìí. Máa jẹ. Àbá máa wọ́n lọ repent. Àwa ò lè gbowó. Àwa ò lè gbá yín olórí la tẹ̀lé. Àdìsá la tẹ̀lé torí bá ń ṣe lọ́mọ ẹ̀yìn máa ṣe Ìjìnlẹ̀. Ṣé ká kọ́kọ́ gbọ́ ti Ìjìnlẹ̀ ká tó gbọ́ ti Wálé àwọn bàbá Wálé Àlì. Ìjìnlẹ̀ sọ̀rọ̀ sókè ó ṣe pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni, iṣẹ́ ọpọlọ, iṣẹ́ agbára, iṣẹ́ gbogbo ẹni. Àwọn fi táìmù wálẹ̀, àwọn lomi àwọn àbíṣe á máa ṣe program. Ìwọ níṣẹ́, ìwọ tó níṣẹ́. Àwọn tó wà nílé bẹ́ẹ̀ gbogbo wa ń gbà mọ́ra wa lọ́wọ́ kò sẹ́ni tó sùn. Pé ní sọ kan yóò ní balẹ̀. Nǹkan tí mo fẹ́ clarify torí nǹkan tí ò yé mi nínú ẹ̀fọ́ sí òun ni pé ẹ ti ṣe declaration. How did you confirmation? Yorùbá nation. We are just having conversation here. Kò ṣe pé bí ẹnìkan fẹ́ declaration conversation tó jọra àwọn àìjẹ́. Tá bá gba Yorùbá nation sí everybody ni. Yes. Because nǹkan tó máa ń bá fún mi òun ni bí Black Lion tó bá béèrè question ó máa bẹ̀rẹ̀ sí ní ké pè nǹkan tó yà mí lẹ́nu nìyẹn. Pé òun sọ pé we are having conversation here. Pé téèyàn bá question yẹn bẹ́ẹ̀ ṣe máa ń béèrè question pé ìgbà wo Ládélé gan fẹ́ jáde. Bẹ́ẹ̀ni. Kìnì yẹn ó lè tó bá jẹ́ nǹkan lè wà ní position tá a wà ìbò máa bí ẹ nínú. The reason that is to tell you wípé Adélé ò ní jáde. Ẹ máa gbọ́ síwájú sí o. That is to tell you pé Adélé no dey jáde anywhere. Ìgbà wo Adélé fẹ́ jáde. Ẹ bá ń bèrè máa ń bí wa nínú. Wọ́n náà bẹ̀rẹ̀ pé wọ́n fà wọ́n ṣe yẹ̀yẹ́. Kí ló fa yẹ̀yẹ́ ń bẹ̀? That is to tell you say no Adélé ẹ̀fẹ̀ ńlá ẹ̀bẹ̀rẹ̀ sí máa sanwó níṣò. Sọ̀rọ̀ Ìjìnlẹ̀. Ẹ̀sà ẹni sùúrù sà. Nǹkan tá láàánú ìdí Adélé máa fi jáde. Kò tí ì pé ìgbà ogun Adélé máa jáde. Kò sọ yẹn ó look somehow mockery somehow. Ó sọ ìgbà bí àyè mọ́ọ̀kì wa pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ gan ẹ̀ tiẹ̀ serious ma ìgbà ogun Adélé yẹn gan tiẹ̀ fẹ́ já.
ìgbà wo ni Adélé fẹ́ jáde ṣe wá look somehow mockery ṣó ń clear ẹ̀yin tèmi ṣó ń clear ṣé ń get ẹ̀ ṣó ti hàn sí wọ́n tó bá ń bi àwọn pé nígbà wo ni Adélé fẹ́ jáde ó máa ń look mockery ó máa dàbí ẹni pé wọ́n fi àwọn ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ bò ó àbí nígbà wo Adélé fẹ́ jáde ọmọ tó bá lọ sí school tó bá pass ní bèrè pé result ẹ̀ dà olówó ní result mi rè mọ́mì number 1 ni mo gbé number 2 ni mo gbé ṣùgbọ́n ọmọ tó bá lọ sí school tó bá gba Adélé ìjìnlẹ̀ àtàjẹlé Dúpẹ́ Onídọ̀tí tẹ́ bá ní ṣe bá ti parí exam result ẹ̀ dà ẹni mo máa bèrè káàdì mo máa bèrè result lọ́wọ́ èèyàn jẹ́jẹ́ ní jẹ́ kéèyàn wọlé nìkan tó máa bèrè result lọ́wọ́ èèyàn ó máa ka lára ìjìnlẹ̀ ní tó bá ń bèrè Adélé lọ́wọ́ àwọn ó look mockery because wọ́n ti fail. God bless you ọ̀rẹ́ mi 3 months 3 tí yẹ kó rí bẹ́ẹ̀ ò ní gbádùn ọ̀rẹ́ mi tí yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ò ní gbádùn mi fún wa ní 3 months 3 months tí Adélé bá jáde ó ní gbogbo péjì ń pátá òun á gbé kalẹ̀ ó tún sọ di 6 months Adélé kankan ò ní jáde lẹ́nu wẹ̀ if you like hug transformer problem ti ẹni ẹ no Adélé ẹ ń fẹ́ ńlá gbẹ̀ntẹ́ ìsanwó fún wọn sọ̀rọ̀. And we are trying our best for our country because see what is going on in that country. Bó ṣe ń pa àwọn èèyàn bó ń ṣe kinní yẹn. Exactly. Nǹkan yẹn gan lèmi gan ṣe rí nǹkan yẹn. Ṣe rí pé kí wọ́n máa bèrè pé ìgbà Adélé yẹn fẹ́ jáde gbogbo ìgbà olówó fẹ́ gbé. Ṣé gbọ́ ìjìnlẹ̀ ní ẹni tó lọ sí Nàìjíríà tí wọ́n gbé ó ní wọ́n gba òbítíbitì owó lọ́wọ́ ẹ̀ ó ní kò sí nǹkan téèyàn lè ṣe ìlú yẹn ti bàjẹ́. Bẹ́ẹ̀ni tó dá pé wọ́n ti ṣe circulation peculimation conclamation menstruation conclamation cinclimation defamation ló kù náà ṣe báyìí o ó ní kò sí nǹkan téèyàn lè ṣe ṣé ó ti ń clear kò sí tó máa ṣe ó ní ẹ má bèèrè pátá nílé máa jáde mọ́ ẹ bèèrè pé gbà wo owó máa pé tí $1 million bá ti pé ìjìnlẹ̀ náà wá repent Ọlọ́run ó ṣọ́ o anybody lè lọ ṣiṣẹ́ olóṣó kò ṣe ẹni tí kò ṣe wèrè Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà ìjìnlẹ̀ máa jẹun lọ o ọmọ ìyá mi máa jẹun lọ ògún gbọ́ jẹun sókè jẹun sókè àwọn aláàrí ti repent Queen Bench èèyàn mi ní Amẹ́ríkà ó ń gọ́ ti repent tí $1 million bá pé everybody máa repent even Dúpẹ́ máa repent ajé Dúpẹ́ máa repent ó máa ní òun ò mọ̀ ní ìmọ̀ ẹ̀dẹ̀ máa gbá wọlé ọmọ Yorùbá wà tó ti sọ pé àwọn òṣèré I trust ọmọ Yorùbá opportunity gbé oníjẹ Sunday Igboho àṣà sàálẹ̀ bàbá mi everybody oníjàdì sá olórí oko bambam everybody ò lè jọ sọ̀rọ̀ jàre ẹ̀yẹ máa jẹun lọ́ntì yín o ẹ jẹun bẹ́ẹ̀ ni àárín ẹ jẹun bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ sókè. ẹ bọ̀ táwọn ọmọ Yorùbá ò bá mo ní ẹ mọ̀ òkè èmi ti dá tèmi everybody ti dáwó tẹ́lẹ̀ mi ò bá dá tì òun ló jẹ́ kí n máa bèrè pé ńgbà kí ni nǹkan tó òkè ẹ jẹ́ ká àzúrì ẹ bẹ́ẹ̀ ni òótọ́ ni. Okay, òótọ́ ẹbí sniper sórí. Bẹ́ẹ̀ ni mi ìbá yá jù pé nínú ọba tí wọ́n lè kán náà kíní kan ṣe kíní kan mi ìbá yá jù rẹ̀ bọ́tọ́ tèmi kan sọ pé is there any other option wípé tí owó yìí ò bá pé ṣé any other option ta lè gbé ìgbésẹ̀ ẹ̀ tún wà torí pé tabala ẹwà ń dúró látijọ́ yìí ṣó dìgbà tí Tinubu bá parí èmi ti dá ẹ̀yin ti dá ẹlòmíì ò bá dá ńkọ́. Ẹ máa gbọ́ tó máa fún lẹ́sìn ẹ máa gbé sí torí bó ṣe wù wá. Tẹ́yìn bá ní any other option sàn ẹ lè fún wa bóyá ká ṣiṣẹ́ lè lórí gbọ́ option títí wá ní pé tó bá pé tá a bá ṣe nǹkan tá a fẹ́ ṣe kíjọba Adélé jáde kalẹ̀ wá successful wọ́n sàn fọ̀rọ̀ bọ̀ tẹ́yìn bá ní option tó lè láyé sọ pé ìṣẹ̀lẹ̀ kò ń ṣiṣẹ́ ẹnìkan ẹ má dáadáa ẹnìkan. Ìjọ ò la mọ̀ pé $1 million fẹ́ ṣe báyìí. wàjádìíná o súra wàjádìíná
Sura. Wajadina, oh. Sura. Wajadina. Sura. Ẹni tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. Sura. Wajadina. Sura. Àdìsá ló mọ̀nà ẹ jẹ́ ká tẹ̀lé o. Sura. Wajadina. Sura. Akíntóyè bàbá o. Sura. Wajadina. Sura. Yorùbáwùyí ọmọ Sunday Igboho o. Sura. Wajadina. Sura. Ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀. Àwa ò béèrè ọ̀nà mọ́. Àwọn náà ń béèrè ọ̀nà. Wọ́n bẹ̀bẹ̀, wọ́n ní ẹjọ́. Tẹ́yìn náà bá mọ ẹni ọ̀nà, ẹni alternative. Orí fóònù náà ti ń sọ̀rọ̀ phone conversation nìyẹn o. A sọ fún yín pé adé lè débi kankan. Nígbà tá a ti dákẹ́ tá a ti sọ̀rọ̀ síta mọ́ọ̀sì. Àwọn tó ń lójú tì. Orí phone conversation náà ti ń bi àwọn èèyàn pé tẹ́yìn náà bá mọ ẹni alternative. Wọn ò mọ ibi tó ń lọ. Àwọn ò mọ ibi tó ń lọ lẹ́yìn pé kí $1 million pé wọ́n dẹ̀ repent. $1 million. Èló ni dọ́là ń sìn? Ẹ lọ bá mi download tap send o TAPSEND tap send. Ẹ lo promo code Abiola orúkọ tèmi nìyẹn TTS ABIOLA that's Abiola tap send. First transaction yín tẹ́ bá transfer $1 ẹ gba $10 lọ́fẹ̀ẹ́. Aṣẹ́wó làwa o à ń transfer owó káàkiri ó yẹ jẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kó gbóhùn sókè sọ̀rọ̀ sókè ìjìnlẹ̀. Mo dáwó lágbára ni mo Of fi sí. course, Oh, sure. everybody ló ń dáwó. Dáwó ẹ fi sínú mi. Bẹ́ẹ̀ni. Dáwó fi sínú mi. $1 million àwọn olè. Nàìjíríà táwọn everything wa. So tẹ́yìn náà bá ní any option alternative tó wà lẹ̀ tẹ́ mọ̀ pé ní òbí joker on board. Joker. Tẹ́ mọ̀ pé a lè lò tó máa wá sí no problem. Ẹ̀mú wa á dá oṣù tá a lò. Okay. Ilé gbogbo àlàyé yín lórí ìyẹn. But mo ṣe ló wà fún mi pé kọ́lá ọjọ́. Ó wá Joker kọ́. Ká lè tètè kúrò nínú Nàìjíríà. Àwọn èèyàn máa pè é. Ẹlẹ́ẹ̀kejì òun ni Bá a ṣe ẹ̀sà ẹ ti lo time wọ́n dúró dè mí nínú meeting yẹn. Okay. Bí a lè gbé padà tí wọ́n parí meeting. Anybody ojú ó máa sálọ wá. 30 minutes. Okay, kò sí wàhálà. Anybody ojú òde ó máa sáré sí o. Ó sáré lọ pa àwọn èèyàn ní kíríkí tún sọ fún wọn. Ọlá ní the Joker. Wọ́n ní the Joker. Abracadabra. Ó fẹ́ gbọ́ ìjìnlẹ̀ ló 77. 777 is a number. Olúwaṣínà Peter. Àdásì náà nídìí. Wọ́n dúró de àdásì wọ́n ní the Joker. Ìjìnlẹ̀ tí ẹ máa ta ni. Má wọ́n máa gbá wọn sòsú ẹ lọ o. Queen bí ọ̀rẹ́ mi ó kọ́kọ́ sunkún. Bí ó ti dòwe lọ́rọ̀ mi. Queen bí ṣé ó ti clear? Nígbà tí mo sọ fún ẹ ó ń bú mi. Ó ti clear ló jẹ́ ẹ̀sìn Ọlọ́run. Ọmọ ọgbọ́n ni dúpẹ́ ọgbọ́n. Gbogbo àwọn eléyìí náà máa lò wọ́n ṣiṣẹ́ ni. Wálé àlè ti repent kò sí wàhálà. Ẹ sọ̀rọ̀ sókè ó máa dé sísìn náà ló máa dé. Ẹni ẹ̀gbọ́n máa bí ẹ má yẹ kí n sọ̀rọ̀ ó yá sọ̀rọ̀. Ẹ ṣe. Ẹ ti ṣe tán. Ó pè padà lẹ́sẹ̀kẹsẹ̀ ìjìnlẹ̀ ó pè ààrẹ ọkàn yóò ní balẹ̀. Going back to our previous conversation, mo ní pé kí n béèrè because. Àwọn oníkànwọ̀kàn wọ́n máa sọ̀rọ̀. Going back to our previous conversation. Okay. Mo ní pé kí n béèrè. Ẹ béèrè. Because ṣe mọ̀ bá ṣe bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan. Ìjìnlẹ̀. Okay, a ti ṣe declaration because from my own perspective. A ti ṣe pampamation. A ti ṣe menstruation. Bí Ireland bó ṣe gba ìlú. Ireland lọ́nà. British tó gba ìlú tó bára wọn kú lọ́wọ́ British. Tẹ́ bá wo bí kí lorúkọ ẹ̀ Cataluna tó ṣe fẹ́ gba wọn kú lọ́wọ́ Spanish government. Bí Monaco ṣe gba rẹ̀ kú lọ́wọ́ France. Bí San Marino ṣe gba rẹ̀ kú lọ́wọ́ Italy. Bí Luxembourg ṣe kú lára Germany ara France. Bí kí lorúkọ ẹ̀
àwọn ìlú báyẹn bí wọ́n ṣe kúrò òun ló jẹ́ kí n máa béèrè pé nígbà tá a sọ pé a ti ṣe declaration a ti ṣe pampamation àti menstruation representative wa lọ sí United Nations representative ní dànṣíkí. then at the end of the day a ti ṣe declaration wípé a sí ìlú mọ́ a dẹ̀ ti lọ United Nations. Okay. Mi ò rò pé ó ní any reason tí ìjọba kan máa pàṣẹ lé wa lórí because ẹ báwo yẹn wá ṣe ń jìyà ẹ bó ṣe ń jẹ ìyà wọ́n já wọn lórí pé àti gba ìlú ìyẹn wà bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun tún ní pé nígbà tá a sọ pé a ti ṣe declaration tá a ti lọ sí United Nations why tó tún fi jẹ́ pé a tún láti máa dúró de adélé why ta fi láti máa dúró de wọn. ta ló wáyé ká dúró de sàn. Mo rò pa ní olórí. ta ló lórí sàn. Mo rò pé sọ pé Dúpẹ́ Onítìrí lórí wa. ṣé sọ fún yín bẹ́ẹ̀ gbà ọ́ ló sọ bẹ́ẹ̀ sàn. Ok, ta ló lórí wa. ìgbà wo ló sọ fún yín pé a ní olórí sàn. Bàbá mi. ṣé ẹ bá gbọ́ pé a ní olórí sàn. Ẹ jọ̀ọ́ tẹ́yìn náà bá ń ṣe prógráàmù yín ẹ máa ń sọ wípé múà. ìjìnlẹ̀ jápa. ìjìnlẹ̀ jápa. ìjìnlẹ̀ jápa ó ní kò sí olórí ìjìnlẹ̀ ọgbọ́n ó parọ́ kú ó ní kò sí olórí ìjìnlẹ̀ ti deny Múà o ìjìnlẹ̀ ti sẹ́ Múà bí Peter ṣe sẹ́ Jésù ìjìnlẹ̀ you don become Peter o deny Múà ó lè lò lórí àbí okay. ọ̀gá ìjọ ẹ jẹ́ ká ṣọ́ra gidi ibi tó dé yìí ó ti kúrò ní wọ́n ní wọ́n pè kò sí wọ́n ní wọ́n pè mọ́ bẹ́ẹ̀ o Yorùbá nation ti wá sí ìpìlẹ̀ yàrá àtìlẹyìn Ọlọ́run. ìjìnlẹ̀ ṣọgbọ́n mọ́mí ẹ̀ ohun mọ́mí ẹ̀ ló ń gbọ́ nípa Onítìrí yẹn o tó ní kò sí adélé gbà tó sọ̀rọ̀ nìyẹn ó ní Yorùbá nation ti wá sí ìmúṣẹ ẹ gbọ́ síwájú sí ìjìnlẹ̀ wọ́n máa parọ́ náà apárí òkì máa ń parọ́ kí ló tó wá ń parọ́ wọ́n lápárí òkì ń parọ́ wọ́n dẹ̀ wá lọ ń parọ́ kó dá o ìjìnlẹ̀ máa parọ́ apárí. bó ṣe wà ní ẹkọ yìí padà lágbára Ọlọ́run àní sọjọ́ bá ṣe sọ tẹ́lẹ̀ ẹ̀kọ́ máa gbọ́ látọ̀dọ̀ àwọn mídíà wa yàrá àtìlẹyìn Ọlọ́run bó ṣe máa wà ní ẹ máa gbọ́ ọ̀dọ́ wọn lè máa ṣe oṣù sàmàrà ẹ má dẹ̀ máa gbọ́ wọ́n máa sọ fún yín pé yes ìmúṣẹ ní iṣẹ́ bá a fẹ́ ṣe ó ti ṣẹlẹ̀. ìjìnlẹ̀ ṣọgbọ́n wọ́n táwọn máa gbọ́ lẹ́nu ẹ̀yin mídíà ẹ máa sọ fún wa pé ìmúṣẹ ni kì í ṣe pé ẹ̀yẹ̀ fẹ́ ṣe ìjìnlẹ̀ ó ti jojú Dúpẹ́ o wáyé tó wá ń parọ́ fún wa wípé ẹ̀ ní olórí and again tó wá ń bèrè jókà wọ́n lè máa announce fún wa pé ó ti wá sí ìmúṣẹ kì í ṣe pé àwọn ẹ̀jẹ̀ fẹ́ ṣe kì í ṣe pé ẹ̀jẹ̀ fẹ́ ṣe ṣùgbọ́n ẹ tún bèrè jókà ẹ ti sọnù ẹ̀yin tẹ́ ń dáwọ́ fún wọn mo gbé fún yín o ẹ bẹ̀rẹ̀ sí ní dáwọ́ tí 1 million yóò bá pé ó lè di gòbé láàrin ìrìn àti yín o ẹ make sure pé 1 million yẹn pé lẹ́yìn yẹn kí Dúpẹ́ wá repent kí Ìjìnlẹ̀ gan kó repent àwọn máa gbà wọn wọlé owó tí sèmù ni tẹ́ bá ń gbọ́ sèmù ni owó yóò ti wọ sèmù ni sèmù lówó yín ẹ̀fẹ̀ la sọ̀rọ̀ Dúpẹ́ ọgbọ́n ló ń sọ̀rọ̀ yẹn ọgbọ́n ọmọ ọgbọ́n sọ̀rọ̀. bó ṣe wà ní ọ̀tẹ́ ní gbọ́ ní ti kíbi jọ̀dọ̀ àwọn mídíà wa lọ. ok àwọn mídíà ẹ máa gbọ́ àdélé mo máa sọ gbogbo ẹ̀fọ́ yìí mo máa rí ọ̀sẹ̀ yìí pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run tó o fúnra rẹ̀ bá máa sọ̀rọ̀ lára ọ̀rọ̀ tó máa sọ ní àkọ́kọ́ àǹfààní láti ọjọ́ yẹn lọ́mọ Yorùbá ti di àǹfààní náà pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ti wá sí ìmúṣẹ tí ò sí tó yẹ. ó ti wá sí ìmúṣẹ ṣọgbọ́n Ìjìnlẹ̀ orí ẹ̀ tí ò pé yẹn ọ̀rọ̀ takora wọn ọ̀rọ̀ di hà ó di hò ọ̀rọ̀ di hà ó di hò ọ̀rọ̀ di hà ọ̀rọ̀ di hà ọ̀rọ̀ di hà ó di hò ọ̀rọ̀ di hà ok ọ ti kọ́ àwọn tó máa kó lọ sí station. ok tí wọ́n ń ṣe iṣẹ́ tó jẹ́ pé àkókò náà láti kó aṣọ síta. irú àwẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn àníta jẹ́ gbogbo ẹ̀ tó dáwọ́ ìpátápátá tó fẹ́ ní ẹ̀rẹ́ sẹ́ẹ̀t
balẹ̀ ó ní gbogbo orúkọ ẹni tó dáwó Dúpẹ́ ti rí yín ní ṣòṣò ó ní gbogbo orúkọ ẹni tó dáwó ló máa wà nínú ìwé ìtàn ló máa wà ní museum láti ẹ̀ tó dá 1 cent ó ní gbogbo orúkọ yìí máa wà ní museum báwo lè yí ṣe wá gọ̀ báyìí museum so àní kọ̀ọ̀kan sínú museum orúkọ yìí tẹ dá 1 cent Yorùbáwùyí ó dá 1 cent ọmọ ìyàwó Yorùbáwùyí ó dá Sunday Igboho ó dá 5 cent bàbá Akíntóyè ó dá 10 cent Dúpẹ́ ọgbọ́n ni ẹ máa gbá wọn tiẹ̀ lọ o Ọlọ́run ló pelẹ̀ fún ẹ gbogbo èèyàn níjọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó fẹ́ ṣòótọ́ tó ń ṣòótọ́ tó tún máa ṣòótọ́ lọ everybody no fit be like Sunday Igboho now ọgbọ́n ni wọ́n mọ̀ nǹkan tó bá wà Ọlọ́run kan yìí máa wà nínú museum ẹ bá mi bí Dúpẹ́ ṣé kò ní sí fọ́tò wọn bẹ̀ ṣé kò ní sí fọ́tò wọn bẹ̀ ẹ dàgbà máa gbé fọ́tò yìí náà sínú museum ẹ̀yin tẹ́ ẹ dáwó sọ̀rọ̀ mi fẹ́ wèrè. Statue of Liberty. Aláìdúpẹ́ yóò ní oúnjẹ. Ọmọ àgbẹ̀ èrè yín sí museum Statue of Liberty. Yeah, Morocco. Ìjìnlẹ̀ ṣe bọ́ nípẹ́ ẹ̀ ní olórí ìjìnlẹ̀ ó pa ṣe gèrò gbogbo ilé lọ ó pọ̀ lẹ̀ gbogbo ọmọ Yorùbá ló ní lọ́wọ́ ẹ̀ ń fẹ́ ńlá èyí tẹ̀ ń dáwọ́ ẹ̀ kọ̀ntínú a máa gbé èrè gbogbo yín báyìí sínú mùsíọ̀mù ni the Statue of Liberty a máa rí èrè gbogbo yín káàkiri ẹ wo ẹ bá fẹ́ ẹ lọ ya fọ́tò full posture ní kẹyà kẹ ẹ ṣe báyìí tẹ ẹ bá ga bí Yorùbáwùyí kẹ ẹ nà báyìí kẹ ẹ lo full posture kọ́ yà yín látòrí torí full èrè gbogbo yín kò ní tó bá gba Yorùbá nation tán a ní kọ́ fátìrì èrè gbogbo yín lọ́mọ wa rìn káàkiri no factory nothing a kò máa rí èrè everybody káàkiri ni Dúpẹ́ sọ̀rọ̀ ìjà mo láìkí ẹ o ṣáà máa gbá wọn nìṣó ń tiẹ̀. Àkáì wọ́n ti ń tọ́jú orúkọ yín sàkáì ní òṣì pépà fìlà tuntun tèmi lélẹ̀. Mo máa ń kó Àkáì. So tẹ́lẹ̀ ni máa ń sọ ife àrífọ́n ìgbà ọmọ Yorùbá náà wọ́n fẹ́ prison àìkọ́dẹ̀ ṣe máa rí nìyẹn àwọn prisons kan máa wà àdẹ̀bà ní reform centers but àwọn prisons máa wà òbí àkọ́kọ́ wọn kì í gbọ́ àwọn wọn ní ìdí táwọn fẹ́ lọ prison wọn máa lọ náà ní sí ìkọ́bí ọkọ lè ṣe sí bàtà ọmọ Yorùbá rẹ̀ tí nìkan náà fẹ́ ní ẹ̀hẹ́ àwọn àbẹ̀ àdẹ̀bà reform centers ló àwọn ìdí advocate here àwọn Yorùbá prisons náà máa wà prisons máa wà reform centers máa wà lọ́láṣọ náà. Dúpẹ́ ò lè pa mí
sọ admission náà àbí budget ní ká pè tẹ́ bá ti gba 1 million tán ní gbogbo Yorùbá nation Dúpẹ́ Onídọ̀tí mo ta máa ṣe ni wípé èrè la máa kọ́kọ́ fi owó gbẹ́ná àkọ́kọ́ máa fi owó gbẹ́ gbogbo èrè káàkiri lẹ́yìn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ prison ọgbà ẹ̀wọ̀n visionless leader missionless leader ẹ̀wọ̀n ó láìkí wàhálà ẹ̀wọ̀n ló máa kọ́ káàkiri fáwọn ta ni rẹ̀ àwọn ìjìnlẹ̀ náà ló máa kó síbẹ̀ o àtàwọn pin b àtàwọn tó ń bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe mọ́ àwọn ló máa rọ́dà sínú ọgbà ẹ̀wọ̀n straight $1 million sí tó máa fi kọ́ nìyẹn ọgbà ẹ̀wọ̀n àti èrè. She is visionless missionless kò ní mission kò ní vision target lóní the target of $1 million kó dẹ̀ gbà kó ṣẹnu mẹ́rẹ́ kó dẹ̀ born again bó ṣe máa rí nìyẹn àìmọye èèyàn á ní wo táwọn bá ṣe kinní kan àwọn á dẹ̀ born again àwọn á bí Ọlọ́run ó máa born again sọ̀rọ̀ Dúpẹ́ ó ṣe ọmọ ìyá mi. aláṣọ náà níbi tí a dé sí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run lẹ́yìn Black Lion kò sí wọ́n láti gbára Black Lion kọjá o tí ọkàn bá lóun ní àìdí àti ògbára Black Lion kọjá níbi tá a dé lé ní ẹ̀rọ ni ó parọ́ ní bí oníṣọ́ ju bẹ́ẹ̀ lọ èèyàn yẹn parọ́ ó dẹ̀ súnmọ́ kí èèyàn yẹn máa commit crime. ṣùgbọ́n ìjìnlẹ̀ olóòlò lórí màmá yín ló ń sọ̀rọ̀ yìí wípé Black Lion anybody tó fẹ́ ṣe anything ó gbọ́dọ̀ gba rẹ̀ kọjá and now what does that mean? What does that mean? Second in command there ni Black Lion aláìjìnlẹ̀ orí ẹ̀ tó pààyàn nọ́ọ̀tì kan ti sọnù nínú ẹ̀ tó bá bọ́ta fún mi tíátà nọ́ọ̀tì kan ó ti sọnù nínú orí ẹ̀ ó ti ń ṣọba float orí ẹ̀ ò pé mọ́ ṣé bọ́ nígbà ló lórí ṣé a lè di president ló ń sọ̀rọ̀ yìí ó lẹ́yìn gbọ́dọ̀ gba ẹni wípé àdọ́pẹ́ àtẹ́bá fẹ́ kọ́ kínní ó fẹ́ kọ́lé gbọ́dọ̀ gba council kọjá council ibẹ̀ yẹn ni olórí ibi tó ti máa lọ pé mo fẹ́ kọ́lé allocation at everything bẹ́ẹ̀ ló ti máa lọ gbà ìjìnlẹ̀ ó mọ nǹkan tó kù lọ́rọ̀ ẹ̀ ó dẹ̀ mọ́ ó fẹ́ gba tiẹ̀ náà ni ẹ̀ra sticker ẹ̀ra pampers ẹ̀ra kinní kan dẹ̀ra tó máa tíìpù náà lẹ́yìn tó bá ti pé ìwọ náà máa born again tí ẹ kọ́ lákọ́kọ́ ṣé ẹ kọ́ ibẹ̀ born again àbí ṣé ẹ kọ́ ibẹ̀ born again ni ó born again wádé àlè ti born again ikun ibi ti born again wọ́n náà máa tó born again tó wá ti pé ò ní born again nìkẹ́ tó bá born again ẹ̀ṣẹ̀ ni sọ̀rọ̀ Dúpẹ́. ẹ mọ̀ pé ó ti wà láti ti kọ́ ṣe rí. ó bẹ ní sísìn. kò sí nǹkan náà sọ bàbá yín fẹ́ ṣe jẹ́ ìkíní kan lè ṣe jẹ́ ìkíní kan oríṣiríṣi náà máa sọ no problem. ó ti rí wọn sòsì. ẹ sọ bàbá tí mo sọ ni mo sọ yẹn. bẹ́ẹ̀ ni Friday. àtẹ̀gbẹ́ Ọlọ́run tó ń ṣàtìlẹ́yìn mi tẹ́tẹ̀ ní ìgbàgbọ́ tá a lè ṣe. Friday. lọ́nà dẹ̀ fi òkú ẹ̀ hàn. Jésù Jésù. Jésù. ìyá ìfún ìgbà òun ló ń sọ ẹ̀. ẹni tó ń rìkọ́ọ̀dù ẹ̀ gan. Jésù olúwa. kò sí mo ṣe nítorí program ti Nàìjíríà kankan wá ọmọ àwọn ọdún kan ṣe Nàìjíríà kankan wá mi ò tiẹ̀ mọ táìpì mọ bí ọmọ bá tó ṣe kú kà mí. ọ̀pọ̀ ìgbàlá mi bẹ́ẹ̀ náà mi lórí Yorùbá nation kí a lè lé lórí àwọn ọmọ àǹfààní tèmi mọ̀ lọ́nà tí fi yé mi pẹ̀lú àwọn àtàrà ṣiṣẹ́ àwọn ọmọ àǹfààní tó máa jáde láti ìjọ yẹn lọ àwùjọ mi ti wà lọ́nà tí kan ojú mi wà lọ́nà kan lára àwọn ọmọ tó ṣe jẹ́ pé a ní láti tó dẹ̀ ṣe jẹ́ pé fundraising ìta ṣe ṣe fundraising mo fẹ́ ṣàlàyé ẹ̀ wá. lórí owó yìí náà ni owó yìí ni. ṣe pé Ọlọ́run tó ní àánú òkúté pé àánú gbà. àánú mo ò rí gbà adé orí ọ̀kín. òjì jẹ́ ìdí táìtù rẹ̀ o òun sì ni poverty capital of the world.
kọ́nà bá mi yọ àwọn èèyàn nínú irọ́ woman yìí. Òyìnbó náà ti gba nation ni. Ó náà ti gba nation ayé o. Ó tún ní Nàìjíríà kú ògbó. Ayé. Ẹjọ́ tó lọ lè bá mi pick ọ̀rọ̀ méjì. Dúpẹ́ ní owó mọ̀kan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà mọ̀. Ó tún ní this kò tún tó 5 minutes 30 seconds. Ó tún ní Nàìjíríà ò tí kú bó ṣe wà ó ní poverty capital of the world. Tí ó máa yìí, ẹjọ́ gbogbo rẹ̀ ní bipolar. Wẹ́ kò ní kankan ọgbọ́n ní Dúpẹ́ ọmọ ọ̀gbẹ́ tó rìkọ́dù kan sọ pé Ọlọ́run ṣàánú mi ó máa yọ lọ bá mi ṣàwọn èèyàn mi kú o. Àbá tó rìkọ́dù kan fẹ́ máa sunkún. Fẹ́ sunkún fẹ́yìn ẹ̀yin ṣòṣó ẹ̀yin mọ̀ngàn tẹ̀lé wọn. Sọ̀rọ̀ Dúpẹ́. Ọlọ́run ti ṣe tán. Ẹlọ́gbọ̀n ló ṣòro. Orí Ọlọ́run ti ṣe ni. Ó ti ṣe títí gan ni. Ó ti ṣe lé. A ti lọ àwọn àti lọ ilé ìná. Gbogbo tó ń gbé kalẹ̀ fún ìwọ Ọlọ́run wa borí àti lọ. Ọmọ Yorùbá ti padà sórí ìṣàn. Ìyẹn ti wà. Gbogbo gbèsè yẹn gbogbo ọ̀ṣẹ́ máa ṣe ń pè. Ọlọ́run ti ṣe yẹn. Ọlọ́run ti ṣe yá. Ọlọ́run àwọn tá a ṣe ní Ọlọ́run fún ẹ̀ gbogbo jáde. Ṣé ò ń gbọ́? Ìjìnlẹ̀. Ẹ̀kọ́ tó gbé dání kọ́ ni ìwọ tó tún gbé dání náà Ọlọ́run ṣe ọ̀fẹ́ àti gbígbé dání àtúndò aláàánú gbà. Ọlọ́run ṣe kì í ṣe yẹn. Gbogbo ṣe wà ní ẹ. Ọlọ́run ti ṣe yá mi. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò sí pé ìbẹ̀rù ilé ìyẹn ṣe wọ́n ní wọ́n pè. Lákọ̀ máa retí ni announcement máa retí. Bóyá akọ̀kọ̀ ẹtì bọ́jà ẹ̀rọ àwọn ilé máa jáde. Gbogbo tó máa lẹ́yìn ẹ̀. Ìjìnlẹ̀. Gbogbo tó ń fẹnu kọ́ ẹ máa fẹnu kọ́ lórí social media o. Torí àwọn ẹ̀rí ìyàwó evidence sí ìyẹn. Jẹ́ kí n dúró báyìí. Ìjìnlẹ̀. Tí wo ò bá gbọ́n, àwa ò gọ̀. Èmi mọ̀ wípé ọlọ́bẹ̀jọ ni gbogbo yín onírọ́ ni yín. Ṣọ́ra yìí ẹ̀ ń sìn. Ṣọ́ra àwọn evidence díẹ̀ ta ṣì mú wá. Ìyá yín láti lọ. Fail òmìnira. Ó láti lọ. Wọ́n pa wọ́n ní Èkìtì ń jọ̀wọ́. Sunday Igboho gbà wá o ni wọ́n pariwo. Ṣọ́ pariwo ìyá wọn ò lè pariwo. Wọ́n mọ̀ pọ́ lọ́bẹ̀ ni. Ogun gbọ́. Wọ́n mọ̀ pé Dúpẹ́ ò lọ́bì kankan. Wọ́n mọ̀ pé sàkámà jẹ ni. Wálé àdínà mo mú tí wọ́n bọ̀ àti bàbá tó sọ̀rọ̀ yẹn. A máa gbé fídíò yín wá lọ́wọ́ yìí. Everyday mo máa ṣe show ní sìn. Ẹ mọ̀ ọmọ ṣiṣẹ́ iṣẹ́ làwọn àgbọ̀ọ́sù. Àwọn ni wọ́n bẹ́ anybody pé a fẹ́ gba 1 million. Irọ́. Ìgbà tí Igboho ti ṣe bẹ́ẹ̀, ibi ṣe máa wá ṣe bẹ́ẹ̀. Bọ̀tánìsá ò ti bèrè owó lọ́wọ́ yín. Kí lè máa wá bèrè owó lọ́wọ́ yín fún? Àwa kò ló ní 1 million. Lówó ṣùgbọ́n gàrà làwà tó rà lóòótọ́. Òótọ́ ó ju ayọ̀ lọ. Àbí ayọ̀. Òótọ́ ju ayọ̀ lọ. Ayọ̀ gangan. Ó tún wá ṣàgbà irọ́. Òótọ́ ni number 1, ayọ̀ ni number 2. Nǹkan tó máa ń pè láyọ̀ ni pé kéèyàn yó. Kó wà contented. Mi ò gbóyìnbó ẹ mọ̀ pé pressure ti wà. Ìjìnlẹ̀. Ọgbọ́n ọmọ ọgbọ́n. Dúpẹ́ ọmọ ọgbọ́n. Ìjìnlẹ̀ ọmọ ọgbọ́n. Ẹ máa gbá àwọn ṣoṣo yín lọ. Mi ò ní mọ̀ tí mo fẹ́ sọ. Ọlọ́run ọba ṣàánú wa má jẹ́ kí àmú àtijẹ àti mú wa kó dí o. Àmú tí yín lẹ́wà yẹn. Ẹ máa gbá wọn lọ. Ọlọ́run ló pe tiwọn bẹ́ẹ̀. Orí wọn ló bá wọn wá. A lè sọ o. Ẹ̀yin èèyàn mi ẹ má dájọ́. Ó rí jẹ́ pé láyé àtijọ́. Ìyá ńlá kùnrin bí. Ó ti jẹ fámílì Ìjìnlẹ̀ lówó tàbí fámílì Dúpẹ́ tẹ́lẹ̀. Ayé ta wà Ọlọ́run ẹ̀san ni o. Bóyá kùnrin bí wàá sanwó yẹn fún wọn. Lẹ́yìn kùnrin bí gbogbo ìyá tẹ̀ ń dáwó. Ṣé ti gbọ́? Ọ̀sàdélé ń bì kankan wọ́n láwọn ò lólórí. Wọ́n ti gbàlú ṣùgbọ́n wọn ò lólórí. Yorùbá ló sọ wípé ìlú kì í wà kó má ní olórí. Ṣùgbọ́n Ìjìnlẹ̀ Marcus ó láwọn ti gbàlú. Ó ní ṣùgbọ́n àwọn ò ní olórí. Irú ìlú wo nìyẹn? Lábẹ́ ọ̀run. Who does that? Ta ló ń ṣerú ẹ̀? Sunday Àdìsá, ọmọ Aládìkún Ìgbòho òòṣà. Mo gbé fún ẹ. Àdìsá, ọmọ Ìgbòho rẹ̀. Olórí number 1. Bàbá Àdìsá tíátíá. Ọmọ kan bí worldwide. Ọmọ kan bí 1 million. Ọmọ kan bí 1 billion. Ọmọ kan bí gbogbo àgbáyé. Worldwide Àdìsá. Tàálẹ̀ o. Olórí tiwa nìyẹn. Bàbá tíá nìyẹn. Sunday Igboho tíá nìyẹn. Wọ́n á gbé fún yín o.
ọ̀rọ̀ méjì fẹ́yàn kan Professor Emeritus bàbá Bánjí Akíntóyè ìbà rẹ̀ 1 billion. Bàbá mi ẹ ní sanku ẹ ní pasán ẹ ní rasán ẹ ní pòfo ẹ ní ròfo Ọlọ́run gbọ́ ẹ ní gúnlẹ̀ sébùté òfo ayé ní kọ́kọ́ o ọ̀rọ̀ bàbá àtàwọn bàbá tó kù lórí bàbá wa òòṣà 1 million battalion lọ́wọ́ Àdìsá ò ní sọnù mọ́ wa lọ́wọ́ lórí àwọn ọmọ Yorùbáwùyí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ òtítọ́ pátá ẹ máa share fídíò wa ẹ̀yin tẹ̀ ń like tẹ̀ ń comment ẹ̀yin tẹ̀ mọ̀ pé Yorùbáwùyí máa pa yín lẹ́rìn ṣáà ni ọ̀rọ̀ bí ẹ̀rín ọ̀rọ̀ bí ayọ̀ bí ìdùnnú kò ní tán lé gbogbo wa o a lè ṣàdúrà fẹ́yìn ṣòṣò dúpẹ́ náà ẹ̀yin mọ̀ngàn dúpẹ́ onítìrì ẹ̀yin Nana Mú ìjìnlẹ̀ Marcus a ṣàdúrà fún yín o ẹ máa rí owó ẹ máa dá owó dúpẹ́ máa rí nǹkan fowó ṣararindin Black Lion ẹ kú oríire o Wálé Àlì wọn lè ti padà wálé Black Lion ẹ̀rí pó tọ́pẹ́ ẹ ti gbàlú àmọ́ lójú ayé yín nílùú ti ń túmọ̀ yín lórí ìlú ti túká o ẹ gbàlú lẹ́yìn tẹ gbàlú wọ́n ń pa àwọn èèyàn ẹ̀rí nǹkan kan ṣe kò sí wàhálà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ara àlú kan ni lára àlú tẹ gbàlú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó ti ya dànù Wálé Àlì náà ti mèrè ọlọ́kùnrin bí gan ò dúró àìmọ̀ èèyàn ló ti jápa ẹ gbàlú wọ́ọ̀dù ò tí ànáùsì yín ṣùgbọ́n ìlú yín ti ń tú ó ga o Àdìsá tuwálé àtẹ̀yìn tèmi ló gbé fún yín ẹ̀fẹ̀ sùn sókè ẹ̀sùn kiri kí ẹ̀ ń tà yín Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́. If you enjoy all this garagara ghetto style ẹ bá wa kọ sí comment section o and if you don't want it àwọn àlọ́ ṣe bí ọmọ ọ̀tá báyìí ẹ̀yin náà lè kọ sí comment section o àwọn ò kí ń hide àwọn ò kí ń dọ́gbọ́n àwọn ò kí ń díbọ́n ọmọ orí títì làwa àwọn orí títì àwọn ń parọ́ àdẹ̀ní dọ́gbọ́n this is who I am ọmọ ògbé Sale street ruggedity wetin happen you wan make I dey follow Dúpẹ́ Onírọ́ for wetin na ms the wa enter yin if you are seeing me for the first time Yorùbáwùyí lèmi ń jẹ́ Yorùbáwùyí lórúkọ mi I am the one and only Akalole of Yorùbá làdáwọn ilẹ̀ Yorùbá mọ́jọmọ́ lọ yóò tí ò pé méjì lórí ẹ ṣe nọ́mà àwọn àgbègbè wọn tó bá fẹ́ fìlà gbowó ṣàkàn sí mi ó bá ṣọ gbowó ṣàkàn sí mi ó fọ́ àǹkárá ìlú àti bùbá ready to wear ó fẹ́ aṣọ òkè kàn sí mi ready to wear ní everything wà nílẹ̀ lórí +17185020573 WhatsApp call nìkan ní o ẹ̀yin lè máa sanwó shipping o àwọn òǹṣèbọ̀ ọmọ bá ní àjàgbà láéláé ọmọ bá ní àṣìṣe làwọn máa ṣiṣẹ́ kún iṣẹ́ ni agbára Ọlọ́run +17185020573 ẹ kàn sí mi WhatsApp call nìkan ní yẹ pé mi máa gbé wọn sọ̀rọ̀ wọn ṣe business normal àwọn ń parọ́ fún yín àdé ń polo wetin Dúpẹ́ súnmẹ́yìn ó yá ọ̀gbẹ́ni tẹ subscribe button yín kẹtẹ notification button ó yá Dúpẹ́ súnmẹ́yìn dẹ̀gbẹ́ fàásíbí súnmẹ́yìn dẹ̀gbẹ́ súnmẹ́yìn ẹ jẹ́ máa.